Orúkọ mi ni Babatunde Shakiru tí gbogbo èèyàn mọ̀ sí Thompson. Eré ìtàgé. Yes. Báwo lẹ ṣe bẹ̀rẹ̀? Ó péjọ mẹ́ta. Abẹ̀rẹ̀ náà ó péjọ mẹ́ta. Eré orí ìtàgé tèmi ó ti bẹ̀rẹ̀ láti kékeré. Láti ìgbà tí mo ti wà ní primary 3 tí mo kọ̀ rí pé mo ní natural ẹ̀bùn yẹn. Tí àwọn primary 6 bá ń ṣe practice báyìí, tó bá ní wọ́n fẹ́ ṣe wọ́n prepare for G2, wọ́n fẹ́ jáde o, wọ́n ti máa wá yá mi lò. Akọ̀pọ̀ mi ni bàbá wọn dá sí lọ́tún lọ́sì títí torí UN primary school Òyìnbó ni mo lọ láti ọdún fàtó UN ọkọ̀ wa lọ sí UN nígbà yẹn. So bẹ́ẹ̀ mo ti rí mọ̀ pé kínní ẹ̀bùn ni láti ọ̀run. Ẹ̀yin yẹn mo ṣe wá darapọ̀ mọ́ Afamako theatre. Afamako theatre ní Ọ̀ṣọ́láké ní Èbúté Mẹ́ta. So Afamako theatre yẹn ọ̀gá mi ń gbà yẹn tí yẹ pé òun ló ń kó wa. In fact mo jẹ́ ẹni tó farabalẹ̀ ni ẹni tó jẹ́ ọ̀gá mi ní ìgbà yẹn. Wọn ò fẹ́ mú mi ní mọ́ ọ̀gá torí pé wọ́n ti rí kinní yẹn lára mi. Ṣé wọ́n máa ń invite mi bíi guest artist ọ̀nìyà Shakiru máa bọ̀ wá jẹ́ àṣì bàbá jẹ̀bù nínú eré tó wá fẹ́ ṣe àwọn eré àdúgbò tá a máa ń ṣe gbà tá a máa ń perform tá a máa ń ṣe end of the year ọdún party kankan. Wọ́n kàn máa pè mí bíi guest. Èmi máa ń sọ fún wọn pé ẹ wá you are old enough láti jẹ́ ọ̀gá mi sáà ṣáà máa pè mí o torí mi náà gbádùn tọrọ kọ́bọ̀ ọmọ àpọn fún mi mo lọ lẹ́gbàá yẹn. So bí ṣáà ṣe bẹ̀rẹ̀ kárí àyẹ̀bọ̀ díẹ̀ kí tó di èrò modern school. That was 1974 ní Ìkòròdú. Mo lọ sí LA modern school gbà yẹn. So ọ̀dẹ̀dẹ̀ school yẹn ó ti wà nínú ẹ̀jẹ̀. Mo fẹ́ràn kí n máa wo fíìmù. A máa lọ Jẹ̀bá kúrò lọ Ṣẹ̀yílà lọ wo Indian film lọ wo Chinese film lọ káàkiri gbogbo Èkó yẹn. Kò sí sinimá tó wà lẹ́kọ̀ọ́ tí mi mọ̀ nígbà yẹn. A kúrò Ìkòròdú kí n lè rí fíìmù wò lásán báyìí mo lè lọ ṣiṣẹ́ bíríkìlà. Ẹ̀pà pọ́npọ́n èmi àtàwọn ará mi kan. Tábà ti wá dé báyìí gbogbo nǹkan tá a wọnú fíìmù yẹn la máa bẹ̀rẹ̀ sí ní practice kurukuru. Pàtàkì wa ṣe é tí mo wá dé mo tún wá dé ẹni tó wọ teachers college. So mo tún jáde teachers college tán nìyẹn. Gbogbo teachers college yẹn bẹ́bẹ́ ti ń lọ. Mo ti dẹni tó ti ń ṣe youth theatre. Youth theatre yẹn wọ́n dá youth drama theatre kan sílẹ̀ ní Lagos television gbà yẹn. Mo dẹni tó wá bá wọn ṣe iṣẹ́ ẹ̀dẹ́kùn mo tún káwọn èèyàn jọ tá ti ń ṣe rehearsal. Mo ṣe gba Universal School of Movie lọ lọ́wọ́ nìyẹn. Mo ṣe lọ study cinematography. So mo wá mú lọ́kùnkúndùn ní iṣẹ́ pẹ̀rẹ̀ o. Mo dá ẹgbẹ́ mi lẹ̀ that was 1979. Mo kọ́ dá ẹgbẹ́ lẹ̀ bàtí mo wà ní year 2 ní teachers college. Ní ọgbà ẹgbẹ́ náà. Mo pè nígbà yẹn a ń fi tọmọdé sí à ń jẹ́ orúkọ ní oríṣiríṣi but pé mo kọ́kọ́ máa SOB that is Sober mo pè ní Sober International Film Group. Àwọn èèyàn lọ́wọ́ sọ fún mi pé Sober pé tá bá wo English yẹn pé ó kù díẹ̀ káàtó pé èmi ní ẹ̀wọ̀n pé ní Shakiru Ọlọ́mọtúndé Babatunde mo fi àrùkún láti pọ́nlé. Ìgbà tó yá mo wá sọ di All Stars International. All Stars International yẹn ni mo wá gbé ní gbogbo ìgbà tí mo ṣe All Stars International irú àwọn Sanai Agunbíadé SOB gbogbo wájà wà ní gúrùpù gbà yẹn. Tó yẹ pé àjọ ń kọ́ ọmọ olùkọ́ àjọ ń ṣe tíátà yẹn àjọ ń record. Ìgbà yẹn ìjà mo ti wà ń Ìkòròdú ìgbà títí kúrò ní primary school tí mo ti fẹ́ wọ modern school mo ti kọjá sí Ìkòròdú. Mo padà sí Ìkòròdú fúlẹ̀ ìgbà tí mo wọ modern school that was 1977. So ìgbà tí mo lọ sí modern school báyìí mo ti dúró pa sí Ìkòròdú tó dèrò teachers college. Àwọn òbí yín gbàtẹ́ bẹ̀rẹ̀ wọ́n fara mọ́. Wàláì Ọlọ́run kó jọlẹ̀ fún dádì mi torí mọ́mì mi ṣì wà o Ọlọ́run jọlẹ̀ fún dádì mi. Gbogbo kẹta ní àwọn tájọ jẹ́ contemporary nígbà yẹn tí wọ́n mọ̀ dádì mi torí ọlọ́dẹ ni wọ́n. So tá bá ń ṣeré oníbọn gan tá bá náà fẹ́ yìnbọn nínú fíìmù bá yẹn gan oríṣiríṣi bẹ́ẹ̀ àwọn tó máa bá a máa kí ìbọn tá a máa fi máa ṣe tíátà àwọn ológèdè ọlọ́fọ̀ ọ̀kọ̀ọ̀kan oríṣiríṣi bẹ́ẹ̀ yẹn gbà yẹn gbogbo gbà yẹn dẹ̀rẹ́ but wọ́n dúró tán ni o torí bí ìgbà tábà sọ pé wọ́n ti rí ọjọ́ iwájú pẹ̀lú mi then wọ́n jẹ́ ìdá kan tó yẹ pé wọ́n fẹ́ máa discourage spirit ọmọ. So mo sí mi náà dẹ̀rẹ́ ẹ̀wọ̀n pé tí bàbá bá ti fọwọ́ sí nǹkan kékeré ní ti màmá máa jẹ́. So ìmọ̀ràn ni ẹ ṣáà máa ṣe jẹ́jẹ́ àmọ́ àwọn ọlọ́wà padà wá gbádùn ẹ̀jú kò pẹ́ tí kú mú bàbá lọ so ó dùn mí gan.
nígbà tí ogun yẹn fẹ́ dé bàbá ò sí mọ́. Gba lórúkọ yín hàn. A dúpẹ́ pé a ti ń bá bọ̀ náà báyìí sọ látọjọ́ tó ti pẹ́ àmọ́ nígbà tí Ọlọ́run ní kí a ṣe iṣẹ́ kan a ti kọ́kọ́ ṣiṣẹ́ kan ní 1987 ni mo kọ́kọ́ ríra mi tí bá ń lọ ní títì wọ́n máa ní olólọ yẹn òun ní Oyin Ládùn by Alábí Yẹ́lò torí àwọn ọlọ́sọ̀ mi ní Thompson báyìí tó bá ń sọ pé Thompson òun ló wá padà jẹ́ orúkọ ìrìbọmi fún mi nígbà tí wọ́n fẹ́ ṣe ìrìbọmi fún mi ní church Thompson yẹn náà wá fi ṣe ìrìbọmi fún yẹn pẹ̀lú orúkọ mi di ọ̀la nìyẹn so Alábí Yẹ́lò ni ó kọ̀wé mi àtọ̀rẹ́ mi kan abẹ́ bá wọn ṣiṣẹ́ ní Oyin Ládùn ní 1987 wọ́n gbé 13 episodes kan fún wọn nígbà yẹn báyìí wá dé Latin practice bàbá ní orúkọ wo ni àbábí wọn pé orúkọ wo ni a fẹ́ jẹ́ nínú iṣẹ́ yìí wọ́n ní kí ló dé wọ́n ní wọ́n máa jẹ́ Thompson kí wọ́n máa jẹ́ Adamson di ọ̀la Adamson lọ́mọ Adamson yẹn sí o di ọ̀la Thompson yẹn náà lọ́mọ mi sí ẹ̀yà lẹ́yìn tó mọ orúkọ súná mi lọ́wọ́ so bàtí as time goes on tọ́lọ́ ní ẹ̀fà tó fi àlùbáríkà sórúkọ yẹn tí mo bá bá ọ̀rọ̀ ẹ̀sìn mi débi tó yẹ pé mo ní láti ṣe ìrìbọmi òun mo á fi ṣe ìrìbọmi kó wá dàpọ̀ mọ́ orúkọ pátápátá pàtọ́lọ́ ti fi àṣẹ sí. So Thompson dáwà ń jẹ́ yẹn olúwa di orúkọ ìlú náà ká. Báwo gẹ́gẹ́ lẹ́yìn ìgbà tán fún lórúkọ yẹn tí olóògbé Alábí Yẹ́lò fún ẹ̀rẹ̀ ń lò wọ́n dà pé inú eré ọlọ́sọ̀ọ̀sẹ̀ tẹlifíṣàn kan ní orúkọ yẹn tó wá. ọlọ́sọ̀ọ̀sẹ̀ náà ní tiwọn yẹn náà bọ́ọ̀dì ṣẹ́rí gbogbo yẹn àwọn yẹn Mr. Thompson ló ń lọ yẹn kò tí ní gírígírí nínú torí bí guest artist náà ni wọ́n máa gbórúkọ sí wa láyà Babatunde Shakiru as Thompson yẹn ti NTA 7 yẹn gbà yẹn lọ bẹ́ẹ̀ yẹn ń rùn lẹ̀ lọ́wọ́ díẹ̀ ni tí Mr. Dẹ̀yìndé yẹn wá dé tí Mr. Dẹ̀yìndé yẹn tó a pè ní àkọlé ẹ̀ ní ìwà ìdá ní ìgbà yẹn Mr. Dẹ̀yìndé gbọ́dọ̀ pa Thompson ibẹ̀ yẹn gan-an ní ìgbà tí script yẹn tá máa gbé kalẹ̀ because èmi ni mo direct iṣẹ́ yẹn then at the same time náà one of the lead actor náà ni role mo play one of the lead role tí mo play yẹn ó fún mi ní àǹfààní àti mọ bí ikú tó pa story yẹn gan pé Mr. Dẹ̀yìndé gangan lọ ní story so èmi àti ìyàwó wọn lọ́la yẹn lájọ máa ń tún story yẹn ṣe Ọlọ́run dẹ̀ fi àṣẹ sí Ọlọ́run bá wa tún ṣe dáadáa so nípa ìdí yẹn náà gbogbo nǹkan tẹ́wọ́gbà ní kí ṣèwédà la kọ́kọ́ ṣe pẹ̀lú wọn akọ́pọ̀ kan ní lóńgẹ́ eré ọlẹ́sẹ̀ mẹ́tàlá ni lóńgẹ́ yẹn lọ gbogbo yẹn wo ọtí máa wọ bí episode 12, 13 òkìkí kan gbogbo yẹn ilẹ̀ mi tìtì ìyẹn ni máa fi kọ́kọ́ experience pé mo ń fẹ́ lọ síbi dáàdì mi báyìí bí ṣe ní kí máa lọ ayẹyẹ ni mo kàn rí àwọn èèyàn tó dé ọ̀rọ̀ tẹ̀lé mi lẹ́yìn irú kọ́ pọ̀ rẹpẹtẹ ní lóde kí mo ṣe wọ́n lè rí tọ́wọ́ lálẹ́ àná ni Thompson olólọ́ ẹ̀ Thompson torí òkú ẹ̀ ni mo wá lò tó débi pé orúkọ ni kì í jẹ́ ìyẹn jẹ́jẹ́ Thompson táwọn èèyàn ti lọ́wọ́ àfihàn mi díẹ̀ ìyá rẹ̀ bí ṣe lò nìyẹn bám mọ́tò tẹ̀lé mi dáàdì mi ó tó ká rìn láti bíbá yìí sí ibi tí mo ti bọ́lẹ̀ sí ilé dáàdì wá nígbà yẹn sí bí láti ìlú àyíká wà níbà sí rédíò abẹ́ fọ́mà tẹlifíṣàn ní ẹ̀mú yẹn ọ̀nà ti dòwú náà ni bá tún ní kí n lọ wo mákẹ́tà kí n lọ wo kí n náà wá mákẹ́tà lọ sí kílọ̀ tí ń pè ọ̀dọ́ gbogbo ìgbà yẹn o ó ti ń ṣe 2 hours because the first 2 hours tẹ́lẹ̀ àti àgbéyè kan ṣe that was 1989 ìjà òkùnkùn so mo ti wá ní mákẹ́tà kan ní ìjùmọ̀tà gbà yẹn mo ṣe ní kí n lọ wo ìjọra lọ́hùn pé ìjọra mákẹ́tà sojú bí ní kí n lọ báyìí kí n lọ wò ní bí bọ́lẹ̀ ní Tinubu bọ́lọ̀ bá fẹ́ wàhálà tí mo fèsì ní Tinubu yẹn pẹ̀lú àwọn aláṣọ yẹn mákẹ́tà yẹn ló wá mú mi lọ ní ilé lọ wájú ìlú lọ ẹ̀yìn lọ ìtẹ́rò yẹn pọ̀ jù orúkọ yẹn ṣe bẹ̀rẹ̀ lónìí pẹ̀lú mi yẹn tí ó di pé kọ́nítì náà fi náwó gan orúkọ yẹn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ń lọ ṣẹmọ bàbá good gan nípa current affair so wáyé kọrin yẹn ni ayélujára tún tẹ́wọ́ gba orin yẹn náà tó jẹ́ kí òkìkí yẹn tún pọ̀ sí. Fíìmù ìwà ẹ̀dá tí olùkọ́ yín ti gbìlẹ̀ láyé àǹfààní wo ló ń bá yín yẹ tẹ̀lé àwọn èdè kan sọ pé ààrẹ èdè tí mo fi jẹ nínú. bẹ́ẹ̀ ṣẹ́rí mi ní parọ́ fún yín o èmi dúpẹ́ tèmi o di ọ̀la mi ní yàtọ̀ sí pé mo jẹ́ teacher I'm a retired teacher o ọdún mi ló 35 years in service tán kí tó retire torí pé mo ní kinní kan lọ́kàn pé I'm dealing with human being not files àwọn èèyàn ni ọmọ tí mò ń kọ́ wá dẹ̀ ti di pé èèyàn fi bẹ́ẹ̀ ní time
láti máa jókòó ti àwọn ọmọ ọlọ́mọ ní kíláàsì tí tíátà yẹn ti wá wọ̀ mí lẹ́rù. Inú àwọn tó tún jẹ́ ọ̀gá mi pẹ̀lú àwọn ọ̀jọ̀gbọ́n ńlá ló jẹ́ fún wa yé mi pé Thompson àwọn èèyàn nílé ìwọ́n dẹ̀ lọ́jọ́ iwájú ọmọdé ọmọ àmọ̀ kan tó ṣẹlẹ̀ lẹ́yìn ọjọ́ ọ̀la tó bá ti ráyè báyẹ̀ pé ṣé ìlú rẹ̀ face to face ó ti ní entitlement torí pé mo ti lé ní 15 years service báyìí pé ó ti ní entitlement lórí pé tó bá ti put up age of 45